adúpẹ́ lọ́wọ́ ọlọ́run àjẹjẹjú wákàtí ọ̀wọ̀ yìí ọba tí ò jáyọ ọba tí ò jáyọ sọnù ọba tí ò yẹ kí wàhálà ìdààmú kó dàpọ̀ máa yọ̀ fún wa àyìn lóògùn àṣelọ́ba àwọn ọba bàbá gbọ́ ọpẹ́ wa a ó yìn sísí láéláé jésù kristi olúwa wa àmín 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 lórúkọ jésù ohùn olúwa náà rèé láti iléeṣẹ́ ìbílẹ̀ rédíò ní ìlú nàìjíríà níbí èyí tí wọ́n darapọ̀ mọ́ iléeṣẹ́ ìbílẹ̀ rédíò ní ìlú UK ní orúkọ jésù a ò ní gbèrè tìjú ọfà ayọ̀fẹ̀ èṣù ò ní bà wá adúpẹ́ lọ́wọ́ ọlọ́run bá a ṣe ń súnmọ́ ọdún náà súnmọ́ wa ní orúkọ jésù èmi àti ńlá jọ rí ọdún náà wàhálà ìdààmú kò ní ṣẹlẹ̀ sí wa ọlọ́run májẹ̀mú ni yóò dì wá mú jésù olúwa wa àmín àmín lórúkọ jésù ohùn olúwa náà rèé ẹ rí i pé bíbélì wa sì kù ẹyọ kan èyí tó yẹ kí ènìyàn kó ti jẹ ẹ rí i pé ọdún yìí ti ń kásẹ̀ ńlẹ̀ nìyẹn nítorí pé àìmọye bíbélì ló wà ní ọ̀dọ̀ wa ń bí èyí tí wọ́n kó fún wa pé ká fún àwọn ènìyàn wọ́n bá ti ń gba àwọn ìbéèrè wa ẹyọ kan tó kù nínú mẹ́ta ti àkọ́kọ́ rèé mò ń retí ẹni tó fẹ́ gba bíbélì náà ní èní ọlọ́run májẹ̀mú yóò dì wá mú ohùn olúwa náà rèé láti iléeṣẹ́ ìbílẹ̀ rédíò ní nàìjíríà níbí ó ń darapọ̀ mọ́ iléeṣẹ́ ìbílẹ̀ rédíò ní ìlú UK ní orúkọ jésù iléeṣẹ́ náà kò ní di títì pa wàhálà ìdààmú kò ní ṣẹlẹ̀ sí iléeṣẹ́ náà ọlọ́jàmú yóò di iléeṣẹ́ náà mú ọfà ayọ̀fẹ̀ èṣù ò ní bà wá adúpẹ́ lọ́wọ́ ọlọ́run tí a bá fẹ́ pè yá àdúrà fún bóyá fún ẹ̀bẹ̀ àdúrà ni tàbí fún kánsẹ́lì fún nǹkan kankan ni ẹ pè yá àdúrà sórí tẹlifóònù nọ́mbà mi 070 57 84 23 11 070 57 84 23 11 bóyá fún ẹ̀bẹ̀ àdúrà tàbí fún kánsẹ́lì ni ẹ pè mí sórí tẹlifóònù nọ́mbà mi èmi náà ni màá gbé orúkọ jésù a ò ní dẹni ìtanù ẹ jẹ́ kí a gbàdúrà orúkọ jésù agbára jésù ọlọ́run má jẹ̀mọ́ adúpẹ́ àyìn àgbẹ̀ ọ̀gá lájẹjẹ dúró wákàtí ọ̀wẹ́ ọba tí ò já yọ ọkọ̀ ọba tí ò já yọ sọnù ọba tí ò jẹ́ kí wàhálà ìdààmú kó ṣẹlẹ̀ sí wa àyìn lóògùn aṣẹ́lọ́ba àwọn olúwa ọlọ́run gbọ́ ọpẹ́ wa a ó yàn títí láéláé jésù kristi olúwa wa àmín 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 lórúkọ jésù fún tọ́pìkì wa ní ọ̀sán yìí ẹ jẹ́ ká jọ gbé bíbélì wa ẹ rí i pé bíbélì dára púpọ̀ dẹ̀ péye gan a máa ṣàṣàrò inú rẹ̀ náà ní tí jésù máa fi dé láàmà jọ ṣe a máa ṣàṣàrò inú rẹ̀ ní ìgbàkúgbà láàmọ́ máa ṣíwò láàmọ́ rí ẹ rí i pé níta bá ṣí ní ọ̀sẹ̀ yìí níta bá lò lọ́sẹ̀ yìí kò í ṣe pé báyà náà látún máa lò ní ọ̀sẹ̀ mìíràn ṣùgbọ́n bíbélì pé gan ẹ jẹ́ ká jọ gbé bíbélì wa èmi ti gbé tèmi báyìí à ń lọ nínú tọ́pìkì ọ̀sán yìí nínú kókó ọ̀rọ̀ ọlọ́run tá a fẹ́ sọ ní ọ̀sán yìí ẹ jẹ́ ká gbé bíbélì wa mo ní ẹ lè pè mí bóyá fún ẹ̀bẹ̀ àdúrà bá fún ìdí kan fún counseling àwọn tọkọtìyàwó ń pè àwọn tó jẹ́ pé wọ́n ní ṣọ́ọ̀bù ń pè ẹ jẹ́ ká pè fún ìbéèrè àdúrà tàbí fún ẹ̀bẹ̀ àdúrà fún ohunkóhun lórúkọ jésù ọdún tí à ń wò lọ́ọ̀kan yìí 2019 yẹn lórúkọ jésù yóò pè mí àti yín yóò pè wá torí ọkàn wa yóò balẹ̀ ní tó wù aláṣìjà ní jẹta rí ọlọ́run májàmú yóò dì wá mú ẹ jẹ́ ká jọ gbé bẹ́ẹ̀lì wa mo ti gbé tèmi ẹ jẹ́ ká gbé ẹ̀rí ọ̀rọ̀ ọlọ́run tá a fẹ́ sọ ní ọ̀sán yìí ọ̀rọ̀ Èlíṣà ni ọ̀rọ̀ Èlíṣà ẹ rí i pé bí ìjẹ́ ẹ̀ẹ́dógún sẹ́yìn a sọ nípa bí ó ṣe gba agbára lọ́dọ̀ Èlíjà ṣùgbọ́n bí ó ṣe gba agbára tó ṣe àmọ́ pé bí Èlíjà ṣe gòkè lọ Èlíṣà ń ṣe kí ni ó ṣiṣẹ́ mi àti iṣẹ́ ìyanu tiẹ̀ lọ nínú ayé ní ìgbà náà ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ Èlíṣà náà padà ṣàìsàn dáàdì mọ́mì Èlíṣà náà padà ṣàìsàn ẹ gbọ́ kí ni ìrẹ̀ Èlíṣà gan padà ṣe àìsàn yẹn ṣe débi pé ó di ojú ikú ni ẹ jẹ́ ká jọ lọ wo bíbélì wa ìwé àwọn ọba la máa lọ ìwé ọba kejì ẹ jẹ́ lọ sí 13 rẹ̀ láti 14 ni ọ̀rọ̀ ti bẹ̀rẹ̀ ẹ jẹ́ ká máa jọ tẹ̀lé àkàdé 21 láti 14 to 21 ó kéré ní yẹtò tó ṣùgbọ́n ṣe iyebíye torí èmi àti yín agbára fi gba àdúrà ni wọ́n fa ayọ̀fẹ̀ èṣù ní bà wá lórúkọ jésù a ò ní dẹni wọ́n mọ̀ rù kiri ẹ rí Èlíṣà ṣàìsàn dé ojú ikú nítòótọ́ ṣùgbọ́n Joshua ó wá wò ó ní bàbá mi ó sunkún pẹ̀rẹ̀pẹ̀rẹ̀ torí pé wọ́n wò ó pé ṣé lẹ́yìn náà tó fẹ́ lọ láàrin àwọn ni lórúkọ jésù a ò ní yọ sọnù
tọ́dún yóò fi parí èmi àti yín a ò ní yọ sọnù ọdún tá a sì tún wò lọ́kàn yẹn lórúkọ Jésù a ò ní dòkú. ṣe rí àìsàn tó ṣe ó ṣe àìsàn yẹn títí dé ojú ikú ni. mọ́mì dáàdì kí ni tẹ́ ẹ lérò pé kò lè sọjí nínú ayé ìtẹ̀yìn náà? ṣe bí òkú ẹnìkan ni wọ́n jù sínú sàárè rẹ̀ tí ẹ náà sì di alààyè ọkàn. ẹ gbọ́ kí Ọlọ́run lè ṣe lórúkọ Jésù. gbogbo tí èmi àti yín rò pé ó ti dòkú yẹn lórúkọ Ọlọ́run alààyè mú ni yóò padà di alààyè. gbogbo tẹ́ lérò pé kò ṣe ṣe ìmọ̀ yẹn lórúkọ Jésù yóò padà di alààyè. nítorí alérò pé ó ti díbàjẹ́ yẹn lórúkọ Jésù kò ní díbàjẹ́ mọ́. a ó rí nínú ìwé yìí tí a bá ka ìwé yìí dáadáa ìwé ọba ní ìwé àwọn ọba 2 King ẹ ti ká lọ sí orí 13 rẹ̀ ká bẹ̀rẹ̀ láti 13 to 21. ẹ rí ṣe bí wọ́n gbé òkú Èlíṣà sí ni wọ́n ti rí òkú ọkùnrin kan wọ́n sì jù sínú sàárè tí wọ́n sin Èlíṣà sí. ẹ rí lẹ́sẹ̀kẹsẹ̀ ẹni yẹn sì ṣe kíni ó sì dìde ó di alààyè. mọ́mí a gbọ́dọ̀ gbàdúrà. ẹ rí i pé ọ̀sẹ̀ méjì péré ló kù báyìí èyí tí ọdún ìṣe kíni èyí tí ó kò kángára àti ẹ̀ tí ó lọ. ṣàmù pé ohun kan gbọ́dọ̀ di alààyè nínú ayé mi àti yín. ohun kan gbọ́dọ̀ ṣe kíni ó gbọ́dọ̀ di alààyè nínú ayé mi àti yín. nítorí pé kíni ìránṣẹ́ tó kú yẹn fún àwọn ẹbí rẹ̀ gan ò lérò pé ó lè di alààyè. ẹ jẹ́ á gbàdúrà ẹ jẹ́ á kọ́kọ́ bẹ̀bẹ̀ fún ìdáríjì ẹ̀ṣẹ̀. dáàdì mọ́mì ẹ jẹ́ á bẹ̀bẹ̀ fún ìdáríjì ẹ̀ṣẹ̀. Ọlọ́run májẹ̀mú dáríjì mi gbogbo agbára ẹ̀ṣẹ̀ nínú ayé mi èyí tó lè jẹ́ pé kí nǹkan ayé mi tàbí kí nǹkan ara mi èyí tí mo lérò pé yóò di alààyè tí òfin ní di alààyè yẹn Ọlọ́run májẹ̀mú yá dáríjì mi gbàdúrà náà orúkọ Jésù orúkọ Jésù agbára ńlá Jésù agbára ga Jésù. Ọlọ́run májẹ̀mú gbogbo tí mò ń wò nínú ara mi gbogbo tí mò ń wò lórí iṣẹ́ mi gbogbo tí mò ń wò lójú ọ̀nà mi èyí tí mo rò pé ó ti dòkú tí mo rò pé ó ti díbàjẹ́ ọba tó pọ̀ ní ipá àti agbára ó yọ sọ́dẹ̀ alààyè ní wákàtí ọ̀wọ̀ yìí. ṣe bí òkú ẹlòmíràn ni wọ́n jù sínú sàárè Èlíṣà yìí ó sì ṣe kíni ó di alààyè torí agbára Ọlọ́run sì ṣe kíni ó wà lára Èlíṣà síbẹ̀. ẹ rí i pé ní ìjẹ́ ìdógún mo ní ká bèrè fún agbára tí tó dá dúró tí tó kojú ogun agbára tí tó bá rin ìrìn àjò. ẹ rí àṣẹ agbára tí lára Èlíṣà ló jí ìránṣẹ́ yìí. ẹ jẹ́ á sọ fọ́lọ́run èmi ọba tó pọ̀ ní ipá àti agbára Ọlọ́run májẹ̀mú á porúkọ Jésù ní mẹ́ta á pọ̀ Ọlọ́run májẹ̀mú ní ìgbà kan tó tá a bá rí ohun tó ti dòkú ẹ̀ tó ti bàjẹ́ èyí tó jẹ́ pé nínú ọdún tí mo fẹ́ wọ̀ yìí tí òfin tó pé mi Ọlọ́run májẹ̀mú yá parẹ́ ní wákàtí òun gbàdúrà bẹ́ẹ̀ orúkọ Jésù agbára ńlá Jésù agbára ga Jésù ọba tó pọ̀ ní ipá àti agbára tá a bá rí ohunkóhun tó ti díbàjẹ́ èyí tẹ́mi gan wò tí mo rò pé kò lè dá láàyè mọ́ ọdún tí mò ń wọ̀ yìí ní ọ̀kan yìí ọ̀sẹ̀ méjì péré lókun tí ọdún yìí ó fi kó kángárá Ọlọ́run májẹ̀mú ó yá sọjí bàbá sọjí ọmọ sọjí ayé mi ò gbọdọ̀ dòkú ẹ sọ bẹ́ẹ̀ mọ́mì á sọ fọlọ́run ni wípé ayé yín ò gbọdọ̀ di òkú gbogbo tó ti díbàjẹ́ yẹn ó gbọdọ̀ di kíni ó gbọdọ̀ dá láàyè ní orúkọ Jésù Ọlọ́run májẹ̀mú mò ń gbàdúrà fáwọn ìránṣẹ́ yìí wọ́n ń bèrè lọ́wọ́ wọn lórí ara wọn lẹ́nu ara wọn wípé tó ti sọnù ohun tó ti dòkú yẹ ọba májẹ̀mú kí ló lè ṣe ta ló jùlọ ta la lè fi ọwé ní orúkọ Jésù ó yá sọjí bàbá sọjí ọmọ sọjí ẹ̀mọ́ sọjí ní wákàtí ọ̀wọ̀ yìí bàbá o gbogbo tí wọ́n lérò pé kò lè ṣe yẹn Ọlọ́run májẹ̀mú ó yá dáwọ́lé ó yá parí ẹ̀ tí wọ́n lè yàn títí Jésù Olúwa wa àmín 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 lórúkọ Jésù á lọ tún sọ fún Ọlọ́run rí kéèyàn kan tó wo ẹlòmíràn kó sì tó máa sunkún pé kò yẹ kí lágbájá lọ Ọlọ́run májẹ̀mú àpọ̀rúkọ Jésù nígbà mẹ́ta ni ẹ̀mí ọba tó pọ̀ nípa àti agbára ààyè mi má jò ṣòfò torí wọ́n rí pé ààyè Èlíṣà fẹ́ ṣòfò ìlú jẹ́ wọ́n máa bara jẹ́ báyìí ìlú jẹ́ kí ọba kó ṣe kíni kó máa sọ ẹkún pẹ̀rẹ̀pẹ̀rẹ̀ ẹ jẹ́ sọ fọlọ́run Ọlọ́run nínú ayé yìí ní ipò tó gbé mi sí ní ààyè tó fi mí sí Ọlọ́run má jò ṣòfò Ọlọ́run má pa mí nípa àyà bàbá o ohun tó yẹ mí ayé mi ó yá tètè ṣe fún mi ẹ gbàdúrà bẹ́ẹ̀ orúkọ Jésù agbára ńlá Jésù Ọlọ́run májẹ̀mú ayé yín ò ní ṣòfò ayé yín ò gbọdọ̀ ṣòfò ní wákàtí ọ̀wẹ̀ gbogbo ariwo ẹkún ní orúkọ Jésù Ọlọ́run májẹ̀mú yá tilẹ̀kùn mọ́ kọ́dún ìkó tó parí ẹ̀ ò ní sunkún
lórí ọmọ lórí ara yín gbogbo lẹ́tà ẹkún yẹn ètí èṣù àti ìka ń pín kiri ní orúkọ Jésù wò ní pé yálé yín Ọlọ́run májẹ̀mú Ọlọ́run bàbá àwọn bàbá olúwa àwọn olúwa gbogbo tí ṣe lẹ́tà ẹkún nínú ilé kọ̀ọ̀kan ó yá tilẹ̀kùn mọ́ Ọlọ́run májẹ̀mú ó yá bàjẹ́ lẹ́tà ẹkún òye yín ní orúkọ Jésù mo ní òótọ́ sí wa gbogbo tí ṣe lẹ́tà ẹkún yẹn ní orúkọ Jésù Kristi Ọlọ́run májẹ̀mú ó yá finá sí lórúkọ Jésù ẹ ò ní sunkún èmi náà ò ní sunkún bẹ́ẹ̀ ni yóò rí Jésù olúwa wa àmín 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 lórúkọ Jésù ẹ rí kí ọba tó lè máa sunkún nítorí ẹnìkan ẹ jẹ́ sọ fọ́lọ́run ẹ̀mú ọba tó pọ̀ nípa àti agbára olúwa sọ mí di ènìyàn pàtàkì ẹ rí wòlíì Èlíṣà jẹ́ ènìyàn pàtàkì ní tí ò bá jẹ́ ènìyàn pàtàkì ní wọn ò ní wò pé wọ́n mọ bara jẹ́ Ọlọ́run májẹ̀mú ó yá sọ mí di ènìyàn ńlá ó yá sọ mí di ènìyàn pàtàkì ẹ gbàdúrà bẹ́ẹ̀ orúkọ Jésù agbára ńlá Jésù agbára gíga Jésù Ọlọ́run májẹ̀mú ó yá sọ yín di ènìyàn pàtàkì yẹ ayé yín yẹ fún ògo pàtàkì ńlá ní orúkọ Jésù ọba tó pọ̀ nípa àjábára ó yá sọ yín di ènìyàn pàtàkì nílé ìyá nílé bàbá ìpolongo ohun rere ètò yẹ ayé yín Ọlọ́run májẹ̀mú ó yá kó fi síbẹ̀ Ọlọ́run májẹ̀mú ó yá fi síbẹ̀ ọba àwọn ó yá fi síbẹ̀ ìpolongo ohun rere nínú ayé yín màmá bàbá tó ń wò mí yẹn ní orúkọ Jésù Olúwa kó fi sínú ayé yín mọ́mì dádì ọkàn yín yóò balẹ̀ ẹ ò ní ráre Jésù olúwa wa àmín 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 lórúkọ Jésù ẹ já sọ fún Ọlọ́run ẹ rí èṣù tí ń ta ọfà tiẹ̀ kiri Ọlọ́run májẹ̀mú ọfà ìbànújẹ́ má jẹ́ ó wọ ilé mi ọfà ọkún ọfà òṣè ọfà wàhálà ọfà ìdẹsẹ̀mọ́lẹ̀ má jẹ́ ó yálé àwọn ọmọ mi ẹ gbàdúrà bẹ́ẹ̀ orúkọ Jésù agbára Jésù ọfà ẹkún ọfà òṣè ọfà ìbànújẹ́ ọfà ìpáyín kékeré ìdẹsẹ̀mọ́lẹ̀ ètí èṣù tákìrì yẹn ní orúkọ Jésù má jẹ́ wọn ta délé mi Ọlọ́run má jẹ́ mọ́ yẹ gbàdúrà bẹ́ẹ̀ orúkọ Jésù agbára Jésù gbogbo ọfà ìbànújẹ́ tí èṣù tákìrì yẹn ní orúkọ Jésù mọ́ bàbá tó ń wò mí ní orúkọ Jésù ilé yín dòdì fún ní orúkọ Jésù wọn ò ní ta délé yín wọn ò ní ta délé àwọn ọmọ gbogbo lẹ́tà ẹkún yẹn gbogbo lẹ́tà ọ̀fọ̀ ètí èṣù pékiri yẹn ní orúkọ Jésù mo ní wọn ò ní pinyalé yín Ọlọ́run má jẹ́ mú ní yóò dì yín mú ọba àwọn ọba yóò dì yín mú mọ́mì dáàdì ní orúkọ Jésù tá a bá rí lẹ́tà ẹkún ètí èṣù pékiri ní orúkọ Jésù wọn ò ní pinyalé wa Ọlọ́run má jẹ́ mú yóò tilẹ̀kùn mọ́ ní lẹ́tà ẹkún ò ní ya ilé wa bẹ́ẹ̀ ni yóò rí Jésù olúwa wa àmín 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 lórúkọ Jésù a lọ tún sọ fún Ọlọ́run tí a bá ka ìwé dáadáa a rí pé Èlíṣà sọ pé kí wọ́n ṣí fèrèsé ńlá sílẹ̀ kí wọ́n gbé ọwọ́ lé ọfà kí wọ́n ṣe kíni kí wọ́n ta torí pé kíni wọn ò ní rí ogun mọ́ ẹ̀mí mọ́ ọba tó pọ̀ nípa àjẹgbára tó bá wá rí bẹ́ẹ̀ gbogbo ogun kógun tí èṣù ń pilẹ̀ rẹ̀ gbogbo ogun kógun tí ìka ń pilẹ̀ rẹ̀ ní orúkọ Jésù Ọlọ́run májẹ̀mọ́jẹ̀ wọ́n pé ìyálé mi gbàdúrà bẹ́ẹ̀ ẹ̀mí mọ́ ọba tó pọ̀ nípa àjẹgbára orúkọ Jésù Ọlọ́run májẹ̀mú láò gbogbo lẹ́tà òfò lẹ́tà ìbànújẹ́ lẹ́tà oró ọfà ìbànújẹ́ ètí èṣù ń ta kiri yẹn ní orúkọ Jésù mọ̀mọ́ bàbá tó ń wò mí lọ́wọ́lọ́wọ́ ní orúkọ Jésù wọn ò ní pín ìyálé yín wọn ò ní ta mọ́ ilé yín wọn ò ní ta mọ́ ọmọ yín wọn ò ní ta mọ́ ẹbí yín wọn ò ní ta mọ́ ara yín tá a bá rí ẹnikẹ́ni ní àdúrà tí mo ń gbà ní ọ̀sẹ̀ tó lóun ó tún gbé dìde wípé ilé tí ó ń gbọ́ mi ojú tó ń wò mí pé yóò sunkún kọ́dún tó parí ni ní orúkọ Jésù ariwo ẹkún ilé tiẹ̀ ní kó ti máa ṣẹlẹ̀ mọ̀mọ́ bàbá mi ẹ ò ní sunkún lórí ọmọ èmi náà ò ní sun gbogbo lẹ́tà ẹkún lẹ́tà ọ̀fọ̀ gbogbo lẹ́tà oró tí èṣù ń takiri yẹn wọn ò ní tádélé wa Ọlọ́run má jẹ̀mú mú ní yóò tilẹ̀kùn mọ́ ni ọkàn yín yóò sì balẹ̀ ẹ ó yin Ọlọ́run Jésù olúwa wa àmín 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 lórúkọ Jésù á lọ tún sọ fún Ọlọ́run ẹ jẹ́ gbàdúrà ni ọ̀sẹ̀ méjì ló kù tí tọ́dún yóò fi ṣe kíni tí ó fi kángára rẹ̀ ìtawọnú ọdún tuntun Ọlọ́run má jẹ̀mú ẹ̀rí pé bá a ṣe lu ọdún yìí mọ́mì dádì bóyá bá a ṣe fẹ́ lu ọdún ìkọlà ṣe lò ó bóyá ohun tá a fẹ́ lọ́dún ìkọlà rí ẹ jẹ́ ká sọ fún Ọlọ́run ẹ̀mí ọba tó pọ̀ nípa àti agbára gbogbo jàǹkáríwọ̀ ìbànújẹ́ ètí ọ̀tá àti ìkẹnìyàn tí wọ́n gbé wa ayé láti January títí di December yìí Ọlọ́run má jẹ̀mú yá bá mi ká kúrò ó yá ọ̀sẹ̀ méjì tó kù yìí má jẹ́ ń gbúrò rẹ̀ nú ayé má gbàdúrà bẹ́ẹ̀ orúkọ Jésù agbára Jésù agbára Jésù gbogbo jàǹkáríwọ̀ ìbànújẹ́ láti January ètí òfògo fún Ọlọ́run nínú ayé mi nínú ayé yín ní orúkọ Jésù Ọlọ́run má jẹ̀mú yẹ ká kúrò bàbá ká kúrò
ọmọ ká kúrò ọ̀sẹ̀ méjì tó kù yìí ní tó o lè ṣe ni o lè yà wá lẹ́nu o lè dùn wá nínú ní orúkọ Jésù. mọ̀mọ́ bàbá àti tó ń wò mí yẹn Olúwa yóò dùn yín nínú kó ṣù àtọ́dún ìkó tó kásẹ̀ ńlẹ̀ ohun rere tó wù yín ètò ẹ̀fẹ́ fetí yín gbọ́ ẹ̀fẹ́ fojú yín rí yẹn ní orúkọ Jésù. mo ní yóò tẹ̀ yín lọ́wọ́ mọ́mì dáàdì mo ní yóò tẹ̀ yín lọ́wọ́ àǹtí mi mo ní yóò tẹ̀ yín lọ́wọ́ bírọ́dà mi mo ní yóò tẹ̀ yín lọ́wọ́ nínú ọdún ìkọ́dún ìkó tó parí ní orúkọ Jésù. ẹ ó fò fáyọ̀ ni bẹ́ẹ̀ ni yóò rí Jésù Olúwa wa àmín 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 lórúkọ Jésù. Ọlọ́run má jẹ̀mú àdúrà kọ́kọ́ rèé gbogbo lẹ́tà ibi lẹ́tà ọ̀fọ̀ tí ọ̀tá àti ìkà pé kiri yẹn ní orúkọ Jésù wọn ò ní pín ìyà ilé yín mọ́mì dáàdì brọ́dà àti sísítà mo ní wọn ò ní pín ìyà ilé yín gbogbo lẹ́tà ẹkún lẹ́tà òṣè tí ọ̀tá àti ìkà ń pín kiri wọn ò ní pín ìyà ilé wa bẹ́ẹ̀ ni yóò rí Jésù Olúwa wa àmín 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 lórúkọ Jésù. à ń lọ nínú àdúrà kejì mà àdúrà kejì á sọ fún Ọlọ́run ẹ̀mí ọba tó pọ̀ ní ipá àti agbára ó ní bí pín mi bàbúrú o Jésù sọ ọ́ dayọ̀ fún mi o ìwọ tó sọ mára dolómi dídùn tòró pọ́síbù ká má mọ̀ gbà kò sẹ́ni tó tiẹ̀ lé sọ́pọ̀ mọ̀ ìgbà ni àbí ìgbà tí àkókò àti ń tá a kọ sílẹ̀ ṣe rí pé bí ìpín yẹn bá tiẹ̀ ti wù kó burú tó ọ̀sẹ̀ méjì tó kù yìí èyí tí ọdún yẹn fi kángára gbọ́dọ̀ ṣe kí ni ìpín búburú yẹn gbọ́dọ̀ kángára pẹ̀lú rẹ̀ ni ṣé ẹ rí ọdún tá à ń wò 2019 yẹn wọ́n gbọ́dọ̀ jẹ́ ọdún ìṣelógo ńlá nínú ayé yín ni mọ́mí ẹ̀já sọ fọlọ́run ẹ̀mí ọba tó pọ̀ ní ipá àti agbára a ti kọrin yẹn bí ìpín wa bá tiẹ̀ mọ ìgbà tá a yan ìpín tá a mọ ìgbà tá a sọ fún Ọlọ́run pé tá a fẹ́ dàrí nínú ayé ẹ̀mí ọba tó pọ̀ ní ipá àti agbára bọ́dún ìṣe ń kásẹ̀ ńlẹ̀ lọ yìí wàhálà ìdààmú èyí tá a jogún lára òbí èyí tá a jogún látara bàbá mọ́mì dáàdì èyí tá a jogún látara ìyá nínú ayé wa ní wákàtí ọ̀wọ̀ yìí Ọlọ́run májẹ̀mú yá ká kúrò nínú ayé wa jàǹkáríwọ̀ ló jẹ́ lórí ìrìn àjò ayé wa Ọlọ́run májẹ̀mú yá máa jẹ́ ọba 2018 lọ ọ̀sẹ̀ méjì tó kù yìí mo fẹ́ kó o tún ìṣẹ̀dá ayé mi ṣe Ọlọ́run májẹ̀mú yá tún ìṣẹ̀dá ayé mi ṣe gbà orúkọ Jésù orúkọ Jésù agbára Jésù agbára Jésù Ọlọ́run májẹ̀mú bàbá màmá tó ń wò mí brother sister tí wọ́n ń wò mí yẹn Ọlọ́run gbogbo ìpín búburú èyí tá a mọ ìgbà tá a kọ́ àti ìgbà tá a sọ ní wákàtí ọ̀wọ̀ yìí 2018 ti ń lọ yìí ìpín búburú yẹn ní orúkọ Jésù ọ̀sẹ̀ méjì tó kù ó yá kó máa bá a lọ nínú ayé yẹ̀yí fẹ́ ṣe rere ni ìpín rere ni ìpín yín Ọlọ́run májẹ̀mú ìpín búburú yẹn ní orúkọ Jésù ẹ ò tún gbúrò rẹ̀ mọ́ mọ́mì dáàdì múlẹ̀ ní gbúrò rẹ̀ mọ́ ọ̀sẹ̀ méjì tó kù yẹn ní orúkọ Jésù ẹ ó ṣe ohun rere nínú ẹ̀ ni ìtẹ́ ẹ lè ṣe ni pé Ọlọ́run májẹ̀mú àkọsílẹ̀ ohun rere mi rèé mo fẹ́ kẹ́ ẹ máa kọ́ lọ́wọ́lọ́wọ́ báyìí ohun tí mo fẹ́ ṣe nìkan ní kó tó parí ìyanu lọ́lọ́run ọba tó sì lè yà yín lẹ́nu ni ní wákàtí Olúwa yà mí lẹ́nu bàbá yà mí lẹ́nu ẹ̀mí mọ́ yà mí lẹ́nu ọba tó pọ̀ nípa àtẹ̀bọ̀rọ̀ yà mí lẹ́nu ẹ gbàdúrà bẹ́ẹ̀ orúkọ Jésù orúkọ Jésù agbára ńlá Jésù agbára Jésù Ọlọ́run májẹ̀mú Olúwa yóò yà yín lẹ́nu mọ́mì dáàdì Olúwa yóò dùn yín nínú ìpín búburú yẹn nínú ayé yín ẹ̀ tún gbúrò rẹ̀ mọ́ tá a bá rí àkọsílẹ̀ Sátánì àti àwọn ọmọ ogun ẹ̀ èyí tí wọ́n lè máa lò lórí ìrìn àjò ayé yín lórí èyí tó fi lé ayé yín òye ò ní nítumọ̀ mọ́mì dáàdì ní wákàtí ọ̀wọ̀ yìí Olúwa yóò já ayé yín gbà ọba àwọn ọba yóò já ayé yín gbà ọba tó pọ̀ nípa já ayé yín gbà lọ́wọ́ ìpinnu Sátánì àtàwọn ọmọ ogun ẹ̀yẹn èyí tí wọ́n fi ṣe yín dà yín láàmú èyí tí wọ́n fi ayé yín dà yín láàmú èyí tí wọ́n fi ọ̀nà yín dà yín láàmú yẹn mọ́mì dáàdì kí ọ̀sẹ̀ méjì tí ọdún yìí kù tí kó tó parí lórúkọ Jésù mo lẹ́fò fáyọ̀ ẹ̀yin ẹ̀sà kọ́ni mo fẹ́ kẹ́ ẹ̀kọ́ lẹ́tà mẹ́ta èyí tẹ́ fẹ́ kọ́lọ́run kó ṣe kí ọdún yìí kó tó parí mọ́mì dáàdì láti wákàtí ọ̀wọ̀ ẹ lọ ẹ ó sì máa rí ọwọ́ Ọlọ́run àfi tí ìbá ṣe Ọlọ́run ló pè é kù ṣùgbọ́n tó bá jẹ́ pé ìpè mi dúró níwájú Ọlọ́run májẹ̀mú gbogbo tẹ́ ẹ̀kọ́ yẹn ẹ ó rí ọwọ́ Ọlọ́run lórí rẹ̀ dáàdì mọ́mì ó yẹ tètè máa kọ́ lẹ́tà tí mo fẹ́ ní ọ̀rọ̀ mẹ́ta lÓlúwa ní kẹ́ béèrè ó yẹ bẹ̀rẹ̀ sí kọ́ nísinsìnyí ohun tí mo fẹ́ lórí ìrìn àjò ayé mi rèé kọ́dù kó tó parí ẹ̀mí mọ́ ọba tó pọ̀ ní ipá àti agbára ó yá lẹ́tà ayọ̀ mi rèé bàbá ó yá já lẹ́tà mi kà lẹ́tà tí mo béèrè rèé ohun tí mo fẹ́ ní ọwọ́ Ọlọ́run rèé kọ́sẹ̀ méjì tó kù yẹn kó tó parí bàbá dùn mí nínú ìyàmí lẹ́nu ó yẹ pàmílẹ́rù ẹ gbàdúrà ó yẹ máa sọ fọ́lọ́run ó yẹ máa kọ́ ní wákàtí ọ̀wọ̀ yìí
lẹ́tà ayọ̀ tẹ́ nǹkan mọ́mì dáàdì yẹn lórúkọ Jésù Olúwa yóò gba lẹ́tà yẹn kà. Ẹ gbàgbọ́, mo lẹ́ gbàgbọ́ ẹ gbàgbọ́ lórúkọ Jésù lẹ́tà ayọ̀ yín yẹn lórúkọ Jésù Olúwa yóò gba lẹ́tà yẹn kà. Gbogbo ohun tẹ́ ẹ kọ sínú lẹ́tà yẹn mo ní kọ́ ní èkó tó parí talẹ̀ tọ́ yín bẹ lọ́wọ́ rẹ̀ mọ́mí sọ́pẹ́ ẹ̀tọ́ àmọ́ ń bẹ dáàdì ẹ sọ́pẹ́ ẹ̀tọ́ yín bẹ lọ́wọ́ nìkan lórúkọ Jésù Olúwa yóò tọ́ ló kàyà ṣé bí ọkọ rẹ̀ sọ pé egun ni Ọlọ́run májẹ̀mú ni yóò sọdẹ̀ràn fún ẹ̀yin ní wákàtí ọ̀wọ́ gbogbo ọkàn egungun ayé ara yẹn èyí tó le tó jẹ́ pé kò fẹ́ ṣe fún yín èyí tó jẹ́ pé ó le nígbà ya rẹ̀ tó jẹ́ pé kò fẹ́ ràn yín lọ́wọ́ èyí tí àyà rẹ̀ ṣe le tó lóun ò ní gbòun ò ní gbẹ̀tọ́ yín èwo jẹ́lájẹ́rá ni ọba tó pọ̀ nípa àti agbára mo rán sínú ayé ìránṣẹ́ yìí gbogbo ẹni tí ẹ̀tọ́ rẹ̀ bẹ lọ́wọ́ rẹ̀ ọba májẹ̀mú ó yá lọ gbẹ̀tọ́ ìránṣẹ́ yìí fún wọn lẹ́tà tí wọ́n kọ yẹn ẹni tó dúró lé lọ́rùn tó lóun ò ní dé ní ìsinmi òun ò ní jó láyọ̀ níbi iléeṣẹ́ rẹ̀ yẹn níbi iléeṣẹ́ tẹ́ ẹjọ́ ṣiṣẹ́ tó dúró lé yín lọ́rùn yẹn ẹ̀mí ọba tó pọ̀ nípa àti agbára ní wákàtí ọ̀wọ̀ yìí Ọlọ́run májẹ̀mú yẹn gbàgbà lọ́wọ́ rẹ̀ bàbá gbàgbà lọ́wọ́ rẹ̀ ọmọ gbàgbà lọ́wọ́ rẹ̀ dáàdì mọ́mì tí yín ni yóò borí ìránṣẹ́ yẹn nítorí pé ẹ ní ìgbàgbọ́ nínú èyí ẹ sì ń gbàdúrà ẹ̀dẹ̀ ṣe àmì ní orúkọ Jésù Ọlọ́run yóò gbé yín borí ẹ̀ gbogbo agbára tó bú wù kó lè ní gbogbo ènìyàn kéèyàn tó wù kó jẹ́ alátìlẹyìn ẹ̀ ṣùgbọ́n torí pé ẹ̀yin ní ìgbàgbọ́ nínú Ọlọ́run ẹ ní ìgbàgbọ́ nínú àdúrà yìí mọ́mì dáàdì ní orúkọ Jésù Olúwa yóò fi jẹ́ lórí yóò fi borí ẹ̀ ní gbogbo agbára tó lò yẹn ní orúkọ Jésù mọ́mì dáàdì mo ní yóò gbèrè tìjú ni torí pé ọwọ́ Ọlọ́run ti wà ní ara yín bẹ́ẹ̀ ni ojú olóró sì ti ń bá ayé yín lọ tá a bá rí agbára kágbára èyí tí wọ́n máa fi ń fún un tàbí wọ́n máa fi ránṣẹ́ sí i tàbí òun náà ní ìgbẹ́kẹ̀lé nínú agbára kan tó máa ní ìgbẹ́kẹ̀lé lé lórí gbogbo ẹni tó ń lò lórí ayé yín rè ní orúkọ Jésù mo ní yóò gbèrè tìjú dáàdì mo náà ti gbèrè tìjú báyìí nítorí pé kíni ara náà ti di asán ẹ̀jẹ̀ Jésù ti bàjẹ́ ẹ̀jẹ̀ Jésù ti bàjẹ́ lórúkọ Jésù ẹ̀ fò fáyọ̀ ni bẹ́ẹ̀ ni yóò rè Jésù Olúwa wa àmín 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 lórúkọ Jésù mọ́mí á tún lọ gbàdúrà àdúrà mẹ́ta péré ni ìní àdúrà ìbí ẹ̀mí Ọlọ́run ṣe ní kí n máa gbà nìyẹn ọ̀tọ̀ ní prógráàmù tí mo mú wá ṣùgbọ́n bí ẹ̀mí Ọlọ́run ṣe sọ fún pé kí n máa ṣeré mọ́mí dáàdì ó tún kù méjì lẹ́yìn èyí mẹ́ta péré ni ẹ̀mí Ọlọ́run ló ń kọ́ mi ní èyí láti máa ti ṣe fún yín dáàdì ẹ jẹ́ sọ fún Ọlọ́run ẹ rí ọdún yìí ó ti ń lọ tiẹ̀ nìyẹn kí ló ń tí ẹ gbé ṣe ẹ̀mí ọba tó pọ̀ nípa àti agbára gbogbo igi tó dàbò sí ojú ọ̀nà yìí yẹn gbogbo igi tó dàbò sí ojú ọ̀nà yìí tó lẹ̀ ní rọ́nà lọ pé àní èyí ọmọ mẹ́rin láàrin àwọn ẹgbẹ́ ni láti wákàtí ọ̀wọ́ lọ igi yẹn fẹ́ jóná ní báyìí igi yẹn ṣe kí ni ó fẹ́ jóná ní báyìí ẹ jẹ́ sọ fún Ọlọ́run ni igi tó dàbò sójú ọ̀nà ìṣerere mi Jésù Kristi igi tó dàbò sójú ọ̀nà ìṣerere yẹn lórúkọ Jésù yá bá mi fi láti ẹ gbàdúrà bẹ́ẹ̀ orúkọ Jésù orúkọ Jésù agbára ńlá Jésù agbára ga Jésù igi tó dàbò sójú ọ̀nà ìṣerere ìṣelógo yìí yẹn ní wákàtí wà ní orúkọ tí ó yá fìnà sí bàbá mi ó yá fìnà sí Ọlọ́run májẹ̀mú yá fìnà sí ní wákàtí wà igi tó dàbò sójú ọ̀nà ìṣerere bàbá mọ̀mọ́ tó ń wò mí yẹn àǹtí mi sísítà mi yẹn igi tó dàbò sójú ọ̀nà ìṣerere yẹn tó lẹ̀ ní rọ́nà lọ yẹn ní orúkọ tí Ọlọ́run yóò fìnà sí àárọ̀ ọ̀run ó yá dàpọ̀ máa rà ó yá fi jó bẹ́ẹ̀ ni yóò rí Jésù Olúwa wa àmín 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 lórúkọ Jésù àdúrà yẹn kù ẹyọ kan dáàdì mọ́mì gbogbo ẹ̀mí tó jẹ́ pé aràrá ni òun ní ilé bàbá àti ìyá mi Jésù Kristi aràrá ènìyàn tó jẹ́ pé aràrá ni òun òwúlẹ̀ ga tó bá ní òun yóò sásọ ayé tèmi náà di aràrá bàbá mi àtọlọ́run mi Ọlọ́run mú mi tayọ rẹ̀ gbogbo agbára tó fi jẹ́ aràrá ní ìdílé tó bá lòun ó sọ ayé tèmi náà di aràrá ẹ jẹ́ sọ fún Ọlọ́run dáàdì mọ́mì gbogbo agbára aràrá ní ìdílé bàbá àti ìdílé ìyá mi dáàdì ní ìdílé ọkọ tàbí ìdílé ìyá yín ní ìdílé ìyàwó tẹ́ ẹ ti fẹ́ ìyàwó yìí ṣùgbọ́n agbára aràrá ní tiẹ̀ kò sẹ́ni tí ó tún fẹ́ dìde yọmọ ní òun náà gbọ́dọ̀ dá aràrá bíi tòun ni ẹ jẹ́ sọ fún Ọlọ́run gbogbo ẹ̀mí aràrá gbogbo agbára aràrá tó ní èmi náà ò ní ga ń da aràrá bíi tòun ni Ọlọ́run májẹ̀mú yá bá mi gbá alágbàwọlẹ̀ ẹ̀mí ọba tó pọ̀ nípa ó bá mi gbá alágbàwọlẹ̀ nítorí pé kíni agbára aràrá kò yẹ fún ayé tèmi nítorí pé èèyàn gíga ni mí ibi gíga sì ni àyè mi gbàdúrà bẹ́ẹ̀ orúkọ Jésù agbára ńlá Jésù agbára ga Jésù agbára lọ́run májẹ̀mú gbogbo ẹ̀mí aràrá gbogbo agbára aràrá ní ìdílé bàbá àti ìdílé ìyá mi ní ìdílé ọkọ àti ìdílé ìyàwó yín tó ní agbára aràrá yẹn òun náà yóò sọ ayé wa di aràrá bíi ti òun Ọlọ́run májẹ̀mú yá bá mi gbá wọlẹ̀
bàbá Ọlọ́run gbá jẹ̀mú yá gbàgbà lọ́wọ́ rẹ̀ gbogbo agbára àrà tó fi ń da ayé àwọn ọmọ ológo láàmú yẹn gbogbo agbára tó fi ń da ayé àwọn ọmọ ológo láàmú tí ò jẹ́ wọn rógo wọn lò láti wákàtí wà lórúkọ Jésù ó yá gbàgbà lọ́wọ́ rẹ̀ gbogbo tó fi ń sagbára ó yá fi dojú ìjà kọ òun gan gbogbo tó fi ń sagbára yẹn ó yá fi dojú ìjà kọ ní wákàtí wà gbàdúrà bẹ́ẹ̀ orúkọ Jésù orúkọ Jésù agbára ńlá Jésù agbára ga Jésù gbogbo ẹ̀mí agbára rárá ní ilé ìyá mi lè bàbá mi níbi tí mo ti lọ́kọ àbí tí mo ti ní ìyàwó tó wá ní ẹ̀mí àràrá yẹn náà ló wọ́n fi ṣàṣẹ kí ni wọ́n fi torí ògo wa bá Ọlọ́run má jẹ̀mú ya gbàgbà lọ́wọ́ rẹ̀ gbogbo tó fi ṣagbára àti tó fẹ̀yìntì àti tó gbọ́ ọkàn rẹ̀ Ọlọ́run má jẹ̀mú ya gbogbo ẹ̀ ní ó bá fi bàjá ó yá dójú tì ó yá gbàgbà lọ́wọ́ rẹ̀ ó yá dójú tì ó yá gbàgbà lọ́wọ́ rẹ̀ mọ́mì dáàdì Olúwa ti gbàgbà lọ́wọ́ ẹ̀ dáàdì mi ẹ fò fáyọ̀ pé mo kú oríire lónìí nítorí pé kí ni gbogbo àmì agbára àràrá yẹn lórúkọ Jésù Ọlọ́run ti tẹ̀rí ẹ̀ bá ẹ rí i pé ọdún tá a fẹ́ mú yẹn ọdún yẹn á pè yín dáàdì ẹ jẹ́rìí sí agbára Ọlọ́run ní orí òkè yìí ẹ jẹ́rìí sí agbára Ọlọ́run ní orí ètò yìí ẹ jẹ́rìí sí agbára Ọlọ́run ní iléeṣẹ́ ìbílẹ̀ rédíò yìí nítorí pé kí ni agbára Ọlọ́run ó ti kí ni ó ti gbé orí yín sókè mọ́mì dáàdì tó ń wò mí yẹn ẹ ó fò fáyọ̀ torí pé kí ni ẹ ó dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run bẹ́ẹ̀ ni yóò rí Ọlọ́run má jẹ̀mú àdúrà mẹ́ta tàkó tẹ̀kejì rèé bó ṣe ní kí n gbà ni mo ṣe gbà fún àwọn ìránṣẹ́ yìí fún àwọn ènìyàn rẹ Ọlọ́run má jẹ̀mú gbogbo agbára rárá tí ìjọba ológo ọ̀gá nílé ìyá nílé bàbá ní orúkọ Jésù torí kò ti tẹ̀rí rẹ̀ bá ní orúkọ Jésù ó yá má jò gbérí mọ́ lórí mọ̀mọ́ bàbá àti brọ́dà tó ń wò mí yẹn ní orúkọ Jésù kò ní gbérí mọ́ Ọlọ́run má jẹ̀mú yóò fi lọ́kàn balẹ̀ bẹ́ẹ̀ ni yóò rèé Jésù Olúwa wa àmín 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 lórúkọ Jésù ẹ̀jẹ̀ àtún lọ nínú àdúrà mi ní Ọlọ́run tún sọ mìíràn fún mi báyìí ó ní mẹ́rin péré ni kí n gbé léyìí ó ní fún wa ẹjẹ́ sọ fún Ọlọ́run ẹ̀rí gbòǹgbò ní ẹlòmíràn á rí pé kò sí ìdílé tó wà tí ò ní pé ni tí ò ní pé lágbájá ni bàbá tí gbé ọ̀rọ̀ dọ́dọ̀ lágbájá kò tí ì ṣe ṣùgbọ́n bá a ṣe pè ní gbòǹgbò yìí ó ṣe kí ni ó sọ̀rọ̀ ẹ̀ di kẹ́kẹ́ láti ta àwọn ènìyàn tá a bá rí gbòǹgbò ìdílé dáàdì mọ́mì ẹjẹ́ sọ fún ọlápẹ̀rúkọ Jésù ní ìgbà mẹ́ta gbòǹgbòdílé tí a rò pé gbòǹgbòdílé ni tó yẹ kó yẹ ká lè máa fẹ̀yìntì ṣùgbọ́n tó sọ̀rọ̀ ẹ̀dí kẹ̀kẹ́ nínú ayé wa èyí tó dáa nírọ̀nà lọ tó yẹ pé àtàpá lọ́rùn wọn máa ta mí tàbí àtàpá lọ́rùn wọn máa ta ayé wa púpọ̀ ayé wo nínú ìtumọ̀ ní ojú ayé òun Ọlọ́run má jẹ̀mú o bàbá mi fi ṣẹ́kẹ́ṣẹkẹ̀ dé ládé pa Ọlọ́run má jẹ̀mú yẹ fi ṣẹ́kẹ́ṣẹkẹ̀ dé ládé pa gbàdúrà bẹ́ẹ̀ orúkọ Jésù agbára Jésù agbára Jésù Ọlọ́run má jẹ̀mú gbogbo ẹni tá a pè ní gbòǹgbò ní ìdílé tá a rò pé tó ṣe fẹ̀yìntì ni ṣùgbọ́n tó sọ̀rọ̀ ẹ̀dí kẹ́kẹ́ atẹnilátàpá tí ò jẹ́ kí rọ́nà lọ tí ò jẹ́ kẹ́ rọ́nà lọ tí ò jẹ́ kẹ́ tètè bí ògo yín ní wákàtí ọ̀wọ̀ yìí Ọlọ́run má jẹ̀mú ó yá músẹ́kẹsẹ̀ kí ọ̀run ó yá bá mi fi dè ládè pa bàbá ó yá músẹ́kẹsẹ̀ kí ọ̀run ó yá fi dè ládè pa gbogbo agbára rẹ̀ ni ó dè ládè pa gbogbo ohun tó fi ń ṣagbára lé wa lórí yẹn ni ó dè ládè pa Ọlọ́run má jẹ̀mú ó yá já ayé wa dúró ó yá já ayé wa kúrò lọ́wọ́ rẹ̀ ó yá ní ká rọ́nà lọ bẹ́ẹ̀ ni Jésù Olúwa wa àmín àmín lórúkọ Jésù àdúrà kejì rẹ̀ nínú mẹ́ta tó kù ẹjá sọ fún Ọlọ́run ẹ̀rí ìṣẹ̀dá ẹlòmíràn wà ní Ìbàdàn bẹ́ẹ̀ ṣùgbọ́n kí ni òun wà ní ìlú Èkó ó wà ń rọ̀ọ̀bù ẹ̀ Ọlọ́run má jẹ̀mú ó yá níbo ni ìṣẹ̀dá mi wà á di orí wa mú ni ìṣẹ̀dá mi dìde ó yá wá ayé mi kàn dáàdì mọ́mì ìṣẹ̀dá mi dìde ó yá wá ayé mi kàn jẹ́ káyé mi tẹ̀rẹ̀ ṣiṣẹ́ rere ìṣẹ̀dá mi dìde ó yá wá ayé mi kàn gbàdúrà orúkọ Jésù agbára ńlá Jésù Ọlọ́run má jẹ̀mú ìṣẹ̀dá mi dìde ó yá wá ayé mi kàn ìṣẹ̀dá mi dìde ó yá wá ayé mi kàn ó yá ayé mi jẹ́ kó ní ìtumọ̀ ó yá wá ayé mi kàn ó yá wà kàn ohun tó yẹ tètè ṣe ó yá dé tètè ṣe Ọlọ́run má jẹ̀mú ìṣẹ̀dá mi dìde ó yá wá ayé mi kàn níbo ni ìṣẹ̀dá mi wà ó yá máa bọ̀ ó yá wá ayé mi kàn ó yá jẹ́ ayé mi ó bẹ̀rẹ̀ sí ṣe rere Jésù Olúwa wa àmín 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 lórúkọ Jésù àdúrà méjì tó kó ìkan rẹ̀ nínú ẹ̀ ẹ jẹ́ sọ fún Ọlọ́run ẹ̀mí ọba tó pọ̀ ní ipá àti agbára ẹ rí pé tí àgbàrá bá ń wọ́ bọ̀ kò mọ pálọ̀ kò mọ yàrá ẹ rí bí àgbàrá ṣe máa wọ̀ yẹn kò mọ pálọ̀ kò mọ yàrá ibi tó bá rí ní ọ̀sán mòrí wọ̀ tiẹ̀ Ọlọ́run má jẹ̀mú Ọlọ́run má ṣe mí ní àgbàrá tí ò lè ògo tuntun nínú oríṣiríṣi làgbàrá ń gbé bó ṣe ń gbé jò ní ọmọ gbé lé ní ọmọ gbé gi ní ọmọ Ọlọ́run má jẹ̀mú ó yẹ jẹ́ káyé mi sàn kó ohun rere ẹ rí pé àgbàrá oríṣiríṣi ìdọ̀tí ní ọmọ kó èmi ò ń ṣe àgbàrá ṣùgbọ́n Ọlọ́run má jẹ̀mú fẹ́ káyé tèmi náà kó sàn ó yẹ jẹ́ káyé mi kó sàn débi ire tó yẹ ayé mi ó yẹ jẹ́ káyé mi kó sàn débẹ̀ ó yẹ gbàdúrà
orúkọ Jésù, orúkọ Jésù, agbára ńlá Jésù, agbára ga Jésù. Ọlọ́run májẹ̀mú, ojú kan náà ti tó. Ọlọ́run májẹ̀mú, yá ṣàánú fún mi, jẹ́ káyé mi sàn. Bàbá o, jẹ́ káyé mi sàn débi ire mi. Ọlọ́run ràn mí lọ́wọ́, ṣàánú fún mi. Jésù Olúwa wa, àmín, àmín, àmín lórúkọ Jésù. Àdúrà kan tó kù rè lónìí mẹ́rin tí Olúwa tó ní ká sáré gbà. Àdúrà kan tó kù rè, Ọlọ́run májẹ̀mú, tá a bá rí aginjù tí ìrìn àjò ayé mi wà. Ṣùgbọ́n ẹ̀rí tẹ́lẹ̀ mi bá wọ́n máa pe ewé kan ní pé ewé má fọwọ́kàn tó má ti fọwọ́kàn báyìí pé èèyàn sára sínú igbó. Ọlọ́run májẹ̀mú, aginjù tí wọ́n fẹ́ sọ ayé mi sí, aginjù tí wọ́n fẹ́ sọ ayé mi sí àbí aginjù tí ayé mi wà. Ṣùgbọ́n tó àwọn tó yẹ kó tètè rí mi tí ò tètè rí mi. Olúwa mú mi kúrò nínú aginjù yìí. Aginjù tí ayé mi wọ́n yá mú mi kúrò nínú aginjù, ẹ gbàdúrà bẹ́ẹ̀. Orúkọ Jésù, orúkọ Jésù, agbára ńlá Jésù, agbára ga Jésù. Màmá bàbá tó wò mí yẹn, aginjù tí ayé wa wà yẹn, lórúkọ Jésù Olúwa yóò fà ayé yín jáde kúrò nínú aginjù. Gbogbo aginjù ìkà, gbogbo aginjù ẹ̀sín, gbogbo aginjù yẹ̀yẹ́, gbogbo aginjù ẹ̀gàn nínú ayé yìí tí ọ̀tá rò pọ̀ fi ayé wa sí yẹn, Ọlọ́run májẹ̀mú yóò fà ayé wa jáde. Mọ́mì tó ń wò mí yẹn, dáàdì tó ń wò mí, gbogbo aginjù ibi, gbogbo aginjù má ṣe rere, èyí tí ìkà ìdílé, èyí tí ìkà ìdílé ọkọ, èyí tí ìkànnú ọ̀rẹ́ tó sọ ayé yìí sí yẹn, ní wákàtí ọ̀wọ̀ yìí Olúwa yóò fà ayé yín jáde. Ó dẹrọ kó fà ayé yín jáde. Ayé yín ò yẹ fún aginjù. Ọlọ́run májẹ̀mú o, ó yẹ mú ayé yín kúrò nínú aginjù. Aginjù ayé wo ìní àtọ́lẹ́fẹ́ fà ayé yín sí? Ọlọ́run májẹ̀mú, Olúwa yóò fà ayé yín jáde kúrò nínú aginjù. Inú ohun rere ni ó yẹ kẹ́ ẹ ti máa ṣògo. Gbogbo aginjù ìbànújẹ́, gbogbo aginjù gbèsè ní ọ̀nà ayé yìí, gbogbo aginjù ẹ̀sín, gbogbo aginjù ẹ̀gàn nínú ayé yìí tí ọ̀tá àti ìkàdílé ìyá, ìdílé bàbá, ìdílé ọkọ, àwọn ọ̀rẹ́ tí wọ́n rò pé ń fa ayé yín sí yẹn, lórúkọ ní orúkọ Jésù Olúwa yóò fa ayé yín jáde kúrò nínú aginjù yẹn. Ayé yín ò ní wà nínú aginjù mọ́. Bẹ́ẹ̀ ni yóò rí. Jésù Olúwa wa, àmín, àmín, àmín lórúkọ Jésù. Lórí àdúrà mẹ́rin tí bí yẹn, ẹ jẹ́ á tún gbàdúrà lé. Ọlọ́run májẹ̀mú, lórí àdúrà mẹ́rin èyí tá a tún gbà yé, gbogbo ohun tí ń ṣe aginjù, gbogbo ohun tí ń ṣe àgbàlá ibi, èyí tí ayé ni olóhùn wọnú ilé yín, kọ́ni kó tó parí ní orúkọ Jésù, àgbàlá ibi ò ní wọ ilé yín. Ohun rere tó yẹ yín ni pé kí ẹ máa yọ̀ nínú ọdún yìí pé ká tó wọnú ọdún tó ń bọ̀ ní orúkọ Jésù. Màmá bàbá mi, ẹ ó fò fáyọ̀ ni. Aginjù ibi ní orúkọ Jésù wò ní fi ayé yín síbẹ̀. Ọkàn yín yóò balẹ̀. Jésù Olúwa wa, àmín, àmín, àmín lórúkọ Jésù. Ẹ rí Olúwa tún sọ méje ló tún ní ká gbà yìí, méje ló tún pè yìí. Ẹ já sọ fún Ọlọ́run, ẹ já sọ fún Ọlọ́run. Ẹ̀yin ọba tó pọ̀ nípa àti agbára, àánú yí ayé mi, àánú yí ayé mi. Ẹ já sọ fún àánú yí ayé yín. Kò owó ètò lówó mọ́mì, àánú yí ayé yín. Ẹ já sọ fún Ọlọ́run. Ṣé ẹni tí àánú bá ti wà nínú ayé yín, tí àánú bá ti wà nínú ọ̀nà yín, tó ti wà lórí iṣẹ́ yín, ẹnikẹ́ni ò lè tàǹbà rẹ̀ mọ́. Bẹ́ẹ̀ ni mo sọ fún yín, ẹnikẹ́ni ò lè lọ́run lágbára lórí rẹ̀ mọ́. Ọlọ́run májẹ̀mú, mo fẹ́ kójú àánú rẹ̀ wá sí ara mi. Ẹ̀rí pọ́ ga, ẹ̀rí pàdúrà yẹn ṣe pàtàkì. Ẹ̀yin mo bá tó pọ̀ nípa àtìpẹ́rẹ́, mo fẹ́ kí ojú àánú rẹ̀ kó ṣe kíni, kó wá sí ara mi. Ọ̀rọ̀ kan ni, ẹ já sọ fún Ọlọ́run bẹ́ẹ̀. Ọlọ́run májẹ̀mú, Olúwa o, mo fẹ́ kójú àánú rẹ̀ kó wá sára mi. Ẹ gbàdúrà bẹ́ẹ̀. Orúkọ Jésù, orúkọ Jésù, agbára ńlá Jésù, agbára ga Jésù. Mo fẹ́ kójú àánú rẹ̀ kó wá sí ara mi. Mo fẹ́ kójú àánú rẹ̀ kó wá sára mi. Ó yẹ kójú àánú rẹ̀ kó wá sára mi. Mọ́mì dáàdì, ojú àánú Ọlọ́run yóò wọ̀ sára yín. Mọ́mì mi, ojú àánú Ọlọ́run yóò wọ̀ sára yín. Dáàdì mi, ojú àánú Ọlọ́run yóò wọ̀ sára yín. Àǹtí brọ́dà yẹn, ojú àánú Ọlọ́run yóò wọ̀ sára yín. Àdúrà kejì rẹ̀ nínú mẹ́fà tó kù, ẹ jẹ́ lọ sọ fún Ọlọ́run. Ẹ̀yin mú ọba tó pọ̀ ní ipá àti agbára. Gbogbo ohun tí ń ṣe ẹkún mi ò fẹ́ ní ọdún yìí. Bàbá mi ò, lórí ọ̀rọ̀ àwọn ọmọ mi, Olúwa dùn mí nínú kó pa mí lẹ́rìn ni. Gbogbo lẹ́tà ẹkún lórí ọmọ mi ò fẹ́. Gbàdúrà bẹ́ẹ̀. Orúkọ Jésù, orúkọ Jésù, agbára ńlá Jésù. Ọlọ́run májẹ̀mú, lẹ́tà ẹkún lórí ọmọ mi ò fẹ́. Má jẹ́ sunkún lórí ọmọ. Ọlọ́run ràn mí lọ́wọ́. Bàbá ṣàánú fún mi, ọmọ ṣàánú fún mi, ẹ̀mọ́ ṣàánú fún mi. Lórí ọmọ ní orúkọ Jésù. Mọ́mì dáàdì, ẹ ò ní sunkún. Ọlọ́run májẹ̀mú, gbogbo tí ń ṣe ilẹ̀kùn ẹkún, Ọlọ́run ti tì í pa. Bẹ́ẹ̀ ni yóò rí. Jésù Olúwa wa, àmín, àmín, àmín lórúkọ Jésù. Àdúrà kẹta lè já lọ sọ fún Ọlọ́run. Ogun gbèsè yẹn ẹ wò pé bó lẹ ti fẹ́ bọ́nú ẹ̀ kọ́dún ìkó tó parí. Mọ́mì ẹ bọ́nú ẹ̀. Olúwa gbá láàánú dìde fún mi. Aláàánú kan ṣoṣo tó jẹ ẹgbẹgbẹ̀rún ènìyàn lọ, èyí tí yóò bá mi gbọ́ ogun gbèsè wí. Ọlọ́run májẹ̀mú, gbogbo ogun gbèsè lórí iṣẹ́ mi, ó yá bá mi bá wí. Ẹ gbàdúrà bẹ́ẹ̀. Orúkọ Jésù, orúkọ Jésù, agbára ńlá Jésù, agbára ga Jésù. Ọlọ́run májẹ̀mú o, ogun gbèsè lórí iṣẹ́ yín yẹn lónìí ní orúkọ Jésù, Olúwa yóò bá wí. Mọ́mì dájú
olùwàwí gbogbo ogun gbèsè yẹn lónìí ní orúkọ Jésù ẹ ò tún gbúrò rẹ̀ mọ́ Ọlọ́run májẹ̀mú yóò tilẹ̀kùn mọ́ ogun gbèsè ẹ ò ní fi gbèsè ṣe ọdún bẹ́ẹ̀ ni yóò rí Jésù Olúwa wa àmín 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 lórúkọ Jésù lórí àìsàn á sọ fọ́lọ́run ní ẹjá fi hàn gbàdúrà lẹ́ẹ̀kẹrin dáàdì mọ́mì tó sọ pé ogun àìsàn wa ń kọ́ tó àwọn náwó lé lórí ẹjá sọ fọ́lọ́run ogun àìsàn yìí Ọlọ́run fòpin sí ní ọdún yìí nínú ayé yín ẹ sọ fọ́lọ́run ní Ọlọ́run fòpin sí ogun àìsàn nínú ọdún mi ọdún tí mo wọ mi fẹ́ fi àìsàn ṣe rárá ó yá bọ́ ogun àìsàn nínú ayé mi ẹ gbàdúrà bẹ́ẹ̀ orúkọ Jésù agbára ńlá Jésù agbára ga Jésù Ọlọ́run májẹ̀mú ó yá fi ọdún ìṣòpin àìsàn nínú ayé bàbá mọ̀mọ́ tó ń wò mí yẹn tí wọ́n sọ pé ogun àìsàn yìí ń kọ́ ní orúkọ Jésù ẹ ò ní fi àìsàn lólé ayé yín mọ́ gbogbo ogun àìsàn yẹn ní orúkọ Jésù yóò jẹ́ wá sínú ayé yín Olúwa gbá àìsàn náà wọlẹ̀ ká lè yan Ọlọ́run Jésù Olúwa wa àmín 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 lórúkọ Jésù àdúrà karùn-ún rẹ̀ á lọ sọ fọ́lọ́run ẹ wà lórí ògùn Ọlọ́run lè ṣe ẹ rí pa àmọ́ gbàdúrà tómi yẹn ẹ̀yẹ ti bomi ilẹ̀ àgbà ogun à ń lo ògùn ká tó lè sùn ogun bàbá lóògùn à lè sọ̀rọ̀ wọ́n mọ̀ sọ́pẹ́ ẹ̀jẹ̀ ra sọ̀rọ̀ bàbá tó ti rẹ́ni dún nísìnyí ó tún ti dẹnu àbáwí Ọlọ́run á dẹ̀ báwí ẹ̀jẹ̀ sọ fọlọ́run gbogbo ogun ká wà lórí ògùn ẹ̀fẹ̀ mọ́ Ọlọ́run bá mi bọ́ ògùn wí kí n máa lògùn tó lè sùn gbogbo ogun orí fífọ́ gbogbo ogun tí máa ba ọpọlọ tí máa dọpọlọ láàmú yẹn ní orúkọ Jésù wọn láwọn ò fẹ́ nú ayé wọn mọ́ yẹ bá mi bá wí nú ayé wọn gbàdúrà bẹ́ẹ̀ orúkọ Jésù agbára ńlá Jésù agbára Jésù màmá bàbá mi ní orúkọ Jésù gbogbo ogun ká èlò ìkúkẹ́ tó lè ṣẹlẹ̀ ayé yẹn ní orúkọ Jésù kò tún jẹ́ ìpè yín mọ́ gbogbo ogun ògùn lílò ká tó lè sùn ká tó lè jẹ́ ká tó lè mú lónìí ní orúkọ Jésù ó yá kó dà wá tinú ayé yín ẹ ó máa sùn láyọ̀ ẹ ó sì máa jí láyọ̀ ẹ ó máa ṣe bẹ́ẹ̀ nìyẹn ṣe ń ṣe Ọlọ́run májẹ̀mú tó lomi ara tó ní ẹ̀jẹ̀ tó ní ṣara tó ní egungun tó ní ẹran yankọlọ tó wà ṣe tábìlì Ọlọ́run ni mo ti sọ di tábìlì Ọlọ́run kì í dé ẹ̀wọ́ kì í dìbàjẹ́ àgbàrá yín ní orúkọ Jésù ó yá kọ́lọ́run tó ṣe kọ́lọ́run kó wọnú ẹ̀ Jésù Olúwa wa àmín 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 lórúkọ Jésù àdúrà kẹfẹ já lọ sọ fọ́lọ́run lórí ọ̀rọ̀ ọmọ tó ń dààmú yẹn jẹ́ sọ fọ́lọ́run ni Ọlọ́run wọ lọ fún mi lọ́mọ yìí nígbà òsì fún mi ò ló fi bà mí nínú jẹ́ dáàdì mọ́mì nígbà ò ló fún mi lọ́mọ ò ló fi pa mí lẹ́kùn gbogbo tí mò ń rí nínú ara rẹ̀ gbogbo tí tó ń wù níwà sí mi tó ń bà mí nínú jẹ́ tó ń bà mí lọ́kàn jẹ́ yìí ṣé bí wọ́n lọ ní ẹ̀mí rẹ̀ Ọlọ́run má jẹ̀mú bá mi tú ẹ̀mí rẹ̀ ṣe gbogbo ẹ̀mí wàhálà àti ìdààmú tó wà nínú ọkàn rẹ̀ yẹn Ọlọ́run gbà kúrò ó yá fẹ̀mí mọ́ ó yá máa fi rọ́pò ó yá máa lò fún ikọ̀ àti ìríjú rẹ̀ gbàdúrà bẹ́ẹ̀ orúkọ Jésù agbára ńlá Jésù agbára ga Jésù Ọlọ́run májẹ̀mú wọ́n ní bí ọmọ yìí ṣe ṣe kò táwọn Ọlọ́run ó yá wọ inú rẹ̀ lọ bàbá wọ inú rẹ̀ ọmọ wọ inú rẹ̀ ẹ̀mọ́ wọ inú rẹ̀ ní wákàtí ọ̀wọ̀ ìwọ ló kú ní ọkàn ọba bàbá mi wọ ló ní ti ìjòyè gbogbo ọkàn ẹgbà rẹ̀ èyí tó ń lé lọ́kàn èyí tó ń gbé lọ́kàn tó fi ń dààmú yẹn ní orúkọ Jésù ó yá bá mi bá wí Ọlọ́run bá mi bá wí ó yá rọ̀ fún mi Ọlọ́run rọ̀ fún mi ó yá rọ̀ fún mi ní tó lè ṣe ni kò sí tó jùlọ tálẹ̀ àlè fi ọwé Ọlọ́run má jẹ̀mú gbogbo ọkàn wàhálà gbogbo ẹgbẹ́kẹgbẹ́ ni ìjà tí ò ní ṣe parí Ọlọ́run má jẹ̀mú ó yá fi sóòrìn àtàwọn ẹlẹ́gbẹ́ rẹ̀ ìjà tí ò ní ṣe parí láàrin àwọn tẹ́lẹ́gbẹ́ tó ń bá rìn tó fi ń wàkiwà yẹn ó yá bá mi fìjà tí ò ní ṣe parí fi sí wọn láàrin ó yá yé kó yá ọmọ tèmi kọmọ mi lẹ̀ bẹ́ẹ̀ ni yóò rí Jésù Olúwa wa àmín 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 lórúkọ Jésù àdúrà kan tó kù yẹ yà ń bì ní hẹ́rẹ̀ rẹ̀ ẹjẹ́ sọ fọlọ́run lórí ọ̀rọ̀ ọkọ yín tó ń dà yín láàmú tó ń bà yín lọ́kàn jẹ́ jẹ́ pé ẹ bá ti kúrò pé ó ti fẹ́ débẹ̀ wá láti dénú ẹ ti mọ̀ wò pé bò ní ṣe túnṣe kò kú sí tí mo mọ̀ ṣe Ọlọ́run má jẹ̀mú yá rọ ọkọ mi fún mi Ọlọ́run má jẹ̀mú rọ ọkọ mi fún mi ó kù wù mí ni mo fi fẹ́ ó yá rọ ọkọ mi fún mi ẹ gbàdúrà bẹ́ẹ̀ orúkọ Jésù agbára Jésù agbára Jésù Ọlọ́run má jẹ̀mú ó yọ ọkọ yín fún yín gbogbo ẹ̀mí tó jẹ́ pé ló fi ń kọ yín láyà tó jẹ́ pé bẹ́ẹ̀ bá ti kúrò pé dé wá ẹ mọ̀ sákàkiri Ọlọ́run yóò rọ̀ fún yín tá a bá rí obìnrin kóbìnrin tó ń dààmú ọkọ rẹ̀ tí ò jẹ́ gbádùn rẹ̀ nulẹ̀ ní orúkọ Jésù ìjà tí ò ní ṣe é parí yóò fi sáré àwọn òtòbìnrin náà mọ́mì ọkọ yín yóò wà sára yín ọkọ yín yóò wà sára yín ọkọ yín yóò padà sílé bẹ́ẹ̀ ni yóò rí ẹ jogún ọkọ yín padà Ọlọ́run yóò jogún ẹ̀ fún yín Jésù Olúwa wa àmín 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 lórúkọ Jésù bí rẹ̀ rí ẹjẹ́ sọ fọlọ́run obìnrin èyí tó ń gbéraga níwájú ọkọ rẹ̀
èyí tó fi wàhálà fún ọkọ rẹ̀ yẹn ẹ jẹ́ sọ fọlọ́run ọkọ máa ń ní ìtẹríba fún aya rẹ̀ ni gbogbo ẹ̀mí wàhálà lára ìyàwó mi èyí tí ìfẹ́ gbọ́ tí ìfẹ́ gbà tó fẹ́ jọ̀gá lé mi lórí yẹn ọlọ́run rọ̀ ìyàwó mi fún mi ìhà mi ni wọ́n pè é igbákejì mi ni gbogbo ẹ̀mí àwọn ọ̀rẹ́ bóyá tó ń kó káàkiri tó jẹ́ pé ó fi ní ìgbéraga ọkàn sí mi ní orúkọ Jésù gbogbo àwọn ọ̀rẹ́ Olúwa bá mi yà wọ́n kí n lè jèrè ìyàwó mi ẹ gbàdúrà bẹ́ẹ̀ orúkọ Jésù orúkọ Jésù agbára ńlá Jésù lórí ìyàwó yín èyí tí ò gbọ́rọ̀ yẹn èyí tó ń kẹ́gbẹ́ kiri ní orúkọ Jésù Ọlọ́run yóò rọ̀ fún yín bàbá rọ̀ fún wọn ní orúkọ Jésù torí ẹ̀yin méjèèjì iṣẹ́ tẹ́ ẹ ṣe yìí ẹ gbọ́dọ̀ jọ mójútó ni ẹ gbọ́dọ̀ jọ mójútó iṣẹ́ yìí ni iṣẹ́ yín ò dẹ̀ ní bàjẹ́ kí ni iṣẹ́ náà bí kò ṣe àwọn ọmọ mọ́mì dáàdì iṣẹ́ yìí ò ní bàjẹ́ àmọ́ yóò dẹ̀ yáre lójú ẹ̀mí yín ọkàn yín yóò balẹ̀ ẹ jọ jèrè wọn ni ẹ sì jọ tọ́ wọn ni ọkàn yín yóò balẹ̀ ẹ ó yìn Ọlọ́run Jésù Olúwa àmín 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 lórúkọ Jésù lórí àdúrà méje yẹn Ọlọ́run má jẹ̀mọ́ ọwọ́ rẹ mo fẹ́ kó wọ inú àdúrà náà ó yá bá mi gbà á Ọlọ́run ó yá fàṣẹ sí i ó yá fòònù rẹ lù ú yẹ ká lè yàn títí Jésù Olúwa àmín 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 lórúkọ Jésù ó wá fẹ́ ṣe bíbélì yẹn báyìí iṣẹ́ bíbélì yẹn náà la fẹ́ ṣe báyìí kí náà dẹ̀ ní ìbéèrè tí a béèrè lórí ọ̀rọ̀ iṣẹ́ bíbélì yìí bí kò ṣe níbo ni Jésù ṣe kí ni tó ti wo àwọn afọ́jú níbo la ti gbọ́ ìtàn yìí tó ti wo àwọn afọ́jú níbo la ti gbọ́ ìtàn yìí mo sọ nípa opó Sárífátì a rí pé ọ̀rọ̀ opó Sárífátì nìkan ni wọ́n sọ nílùú Sárífátì kì í ṣe ònìkan ló pọ́n bẹ̀ ṣùgbọ́n torí pé obìnrin yìí lọ́lọ́run náà Èlíjà lọ́ba ni ló fi jẹ́ pé ìtàn rẹ̀ ló jáde níbo la ti sọ ìtàn rẹ̀ yìí mo sì sọ̀rọ̀ nípa Lọ́ọ̀tì àti àwọn ọmọ rẹ̀ níbo la ti rí ìtàn àwọn Lọ́ọ̀tì àti ọmọ rẹ̀ yìí níbo la ti rí ìtàn náà tí a ti gbà ẹjẹ́ mọ̀ pé a jẹ bíbélì yẹn náà nìyí bíbélì yìí ó dandan ká ṣe kíni ká gbà lẹ́nìí ṣe pé ọ̀sẹ̀ méjì ló kù tá a máa fi ṣe kíni tá a máa fi lọ sí inú ọdún tuntun láti kó bíbélì mìíràn wá lórúkọ Jésù a ò ní gba èrè ìtìjú lórí ohun tí mo lò ní òní láti fi ṣe kíni a tún lè rí ọ̀rọ̀ tó jẹ mọ́bẹ̀ ní ìwé John 3:15 John 3:15 ìwé John 3:15 ṣe rí Ọlọ́run lágbára ìyanu dẹ̀ ní orúkọ rẹ̀ lórúkọ Jésù Olúwa yóò yà wá lẹ́nu ìwé John 3:15 ọ̀rọ̀ tí mo lò yìí àtúndínrí tó jẹmọ́ ní ibẹ̀ lórúkọ Jésù àní gbèrè ìtìjú ẹ jẹ́ ká gbé omi wa ẹ jẹ́ ká gbé omi wa ṣé a ti gbé omi wa màmá bàbá tá ń wò mí yẹn gbogbo dádì brọ́dà tó ń wò mí lórúkọ Jésù mọ́mí ẹ̀ ní dẹni ìtanù wọn ò ní ròyìn tẹ́lẹ̀ ọkọ gbogbo ìlú àti orílẹ̀-èdè tó wù kẹ́ ẹ wà gbogbo ìletò àti ìlú tẹ́ ẹ wà gbogbo area tẹ́ ẹ bá wà tẹ́ ẹ ti wò mí bóyá ní Nàìjíríà ní tàbí ìlú mìíràn gbogbo ibikíbi tó wù kẹ́ ẹ wà mọ́mí dádì ọdún tá a fẹ́ wọ̀ yìí àtọdún tá à ń bá lọ yìí yóò pè yẹn ní sunkún jáde kúrò nú ẹ̀ ní sunkún jáde torí àwọn sunkún wọnú ẹ̀ ní láàrin wọnú ẹ̀ lórúkọ Jésù ẹ ò dẹ̀ ní sunkún jáde kúrò nínú ọdún náà ọkàn yóò balẹ̀ ẹ ó yìn Ọlọ́run Jésù Olúwa wa àmín àmín lórúkọ Jésù sáà ti gbé omi wa Ọlọ́run má jẹ̀mú ó yá wọnú omi lọ lórúkọ ọba ọmọ àti ẹ̀mọ́ ó yá wọnú omi lọ ọba àwọn ọba olúwa àwọn olúwa ó yá wọnú omi lọ Ọlọ́run má jẹ̀mú ó yá sọmi ìdè agbára bí wọ́n bá ti mu omi yìí torí mẹ́ta lọ́kàn la fi iṣẹ́ omi yìí ṣe wọ́n fi ń ṣe ìwòsàn oníṣọ́ọ̀bù ó fi wọ́n ṣọ́ọ̀bù ẹ̀ ní wákàtí ó yá wọnú omi yìí ìwọ tó sọ mọ́ràrà tó sọ di dídùn kò sí tó lè ṣe omi tí ń bẹ lọ́wọ́ àwọn ìránṣẹ́ yìí tí wọ́n ń gbé lọ́wọ́ yìí gbogbo tó bá dojú rẹ̀ kọ tí wọ́n fẹ́ kó ṣẹlẹ̀ nínú ayé wọn Ọlọ́run má jẹ́ ìyájọ́ máa ṣẹlẹ̀ ohun tó bá láwọn ò fẹ́ mọ́ yẹn bóyá ogun gbèsè ni tó bá láwọn ò fẹ́ mọ́ ṣẹ́ omi sínú omi tó fi wẹ̀ ní orúkọ Jésù ó yẹ ogun gbèsè yẹn kó kó nú ayé wọn dádì gbogbo ogun gbèsè bóyá níbi iṣẹ́ yín ní orúkọ Jésù ẹ fi fa ọwọ́ yín kí ẹ̀dẹ̀ lọ dà sí ibi tí ẹ mọ̀ pé ẹ ò ní rí fún ọjọ́ mẹ́ta ẹ fi fa ọwọ́ yín ẹ wá lọ dómi síbi tí ẹ ò ní rí fún ọjọ́ mẹ́ta bóyá ká gbé ra ni ká gbọ́ ọkọ̀ ni ká wo odò kan lọ ká dẹ̀ lọ dà síbẹ̀ ṣùgbọ́n tá à ní fojú kan eré àyàn fún ọjọ́ mẹ́ta lórúkọ Jésù ẹ ò ní gbúrò ogun gbèsè yẹn mọ́ ẹ ní gbúrò rẹ̀ mọ́ ṣé bọ́dọ̀ ilẹ̀ ti bómi yìí ẹ ò ní gbúrò ogun gbèsè yẹn mọ́ torí mọ̀ pé Ọlọ́run mi ń bẹ láàyè ẹ̀kú ẹ̀ sáà ìdìbàjẹ́ ni lórúkọ Jésù àdúrà yẹn yóò sì mọ yín ẹ lọ bù ẹ kẹ ẹ ṣe kíni kẹ ẹ fọ́ dà sí oríta tàbí sí ibi tí ẹ bá ní kọjá ní ibẹ̀ fún ọjọ́ mẹ́ta ẹ fọ́ síbi kan ẹ lọ dànù ẹ bá sọ́nà tíketíke ẹ tó bá ṣí òun náà tó gbé tiẹ̀ nìyẹn lórúkọ Jésù àwọn onígbèrè tìjú ẹ bá ti ṣẹ́ ẹ̀yìn sá rọ́ọ̀bì kan ẹ sọ bọ́ọ̀tù yẹn nù bójódò ní bójẹ́ kankan ni ẹ má débẹ̀ fún ọjọ́ mẹ́ta lórúkọ Jésù ogun gbèsè yẹn Olúwa yóò bá wí
lórí ọ̀rọ̀ ọmọ tẹ ní lórí ọmọ yín ẹ̀yin ẹ̀wẹ̀ lórúkọ ọmọ yẹn wípé lágbájá ọmọ mi tí mo gbọ́ fún kọlu rẹ̀ yìí mo fẹ́ kó pè mí ọlọ́run má jẹ̀mú ó yá wọnú omi yìí yóò sì wọnú ẹ̀ yóò pè yín mọ́mì mo ní yóò pè yín torí pé kí ni gbogbo ẹ̀mí ìrànde àti ìgbọ́ ohùn àwọn ẹgbẹ́ ló mú tafa tàbí tafa jìnnà sí ọ̀dọ̀ yín ọlọ́run má jẹ̀mú yóò sì tún ta padà wálé torí pé kí ni ọmọ yín ò ní dọmọ ọlọ́mọ bẹ́ẹ̀ ni ọmọ yín ò ní dọmọ ọlọ́mọ ayé lórí ọmọ yẹn wọ́n fi tafa dànù ṣùgbọ́n ọlọ́run lè wárí ọkàn yín yóò balẹ̀ ẹ ó yin ọlọ́run jésù olúwa wa àmín 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 lórúkọ jésù lórí àwọn aláìsàn wọ́n lè mu omi yìí wọ́n lè bù ú wọ́n sì lè fi wẹ̀ ọlọ́run má jẹ̀mú gbogbo ẹ̀ṣẹ̀ yẹn ẹ ò ní gbúrò rẹ̀ mọ́ lórí ẹ̀ta ẹ̀sán lórí tómi yẹn gbogbo ẹ̀ṣẹ̀ lórí ọ̀rọ̀ bàbá àti màmá tí wọ́n lógun ẹ̀ṣẹ̀ ńkọ́ tí wọ́n bá ti mu omi tí wọ́n fi wẹ̀ kó má gbúrò ẹ̀ṣẹ̀ yẹn mọ́ ọlọ́run má jẹ́ tún àgọ́ ara wọn ṣe àgọ́ ara wọn tẹ́pìlì ọlọ́run ni ó yá bá mi tó ṣe ó yá tó ṣe ó yá tó ṣe mọ́mì dádì olúwa yóò tó ṣe ẹ ò tún gbúrò ẹ̀ṣẹ̀ yẹn mọ́ ẹ ó yin ọlọ́run bẹ́ẹ̀ ni yóò rí jésù olúwa wa àmín 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 lórúkọ jésù a lè máa lo àwọn sáàmù tí a bá fẹ́ sùn ẹjá máa fi gbàdúrà ẹjá lọ sínú ìwé àìsáyà 43 àìsáyà 43 ká máa lò tí a bá fẹ́ sùn a lè máa fi bá ọlọ́run sọ̀rọ̀ àìsáyà 43 a máa lo 18 to 19 rẹ̀ ọ̀rọ̀ méjì náà fásitì méjì péré ni ẹ jẹ́ ká máa lò ká máa fi bá ọlọ́run sọ̀rọ̀ lórúkọ jésù àní gbèrè tìjú a dúpẹ́ lọ́wọ́ ọlọ́run fún iléeṣẹ́ ìbílẹ̀ rédíò ní ìlú UK àti iléeṣẹ́ ìbílẹ̀ rédíò tó wà ní nàìjíríà ń bí tí wọ́n fún wa ní oore ọ̀fẹ́ náà lórúkọ jésù olùsọ tí ọlọ́run gbé kalẹ̀ fún iléeṣẹ́ yẹn ẹ rí i pé mo sọ bí ọ̀rọ̀ ṣẹlẹ̀ àwọn a máa pe olùsọ ẹni tó bá jẹ́ olórí là máa pè bẹ́ẹ̀ ní orúkọ jésù ẹ ò ní gbèrè tìjú ṣe di títí pa ọlọ́run yóò fi yín lọ́kàn balẹ̀ gbogbo ohun tó wù yín bí tó wù yín tẹ́ fẹ́ dé nínú ayé ọlọ́run á mú yín débẹ̀ torí ohun olúwa yín lẹ̀ jó di títì pa àti ìgbìmọ̀ iléeṣẹ́ ìbílẹ̀ rédíò ní orúkọ jésù ẹ ò ní dẹni tanù ọdún táwọn èèyàn ní orúkọ jésù ní yóò pè mí àti yín yóò pè wá ọkàn wó balẹ̀ nítorí wáyé ayé ọlọ́run yóò ṣe fún wa ohun olúwa náà rèé èyí tó wá láti ilé ìjọsìn wa ìjọ ìṣẹ́gun ní tèmi ilẹ̀ àánú tó wá láti iléeṣẹ́ ìbílẹ̀ rédíò ní ìlú nàìjíríà níbí ní orúkọ jésù ní ìjọ mẹ́jọ àti èmi àti ẹ̀yin a ò ní dẹni tanù mo dúpẹ́ lọ́wọ́ gbogbo mọ̀mọ́ bàbá mo dúpẹ́ lọ́wọ́ yín tẹ́ ń wò mí tẹ́ ń ṣe àmì ohun tí wọ́n fi rí àmì ọlọ́run lẹ́yìn àmì tẹ́ ṣe yẹn ọlọ́run májàmú yóò fi sínú ayé yín ẹ rí àmì ọlọ́run torí ẹ ṣe àmì ọlọ́run tó mọ̀ pé ẹ gbọ́ àdúrà yìí ó sì dá nínú ayé yín mọ́mì dádì sísítà àti brọ́dà ẹ rí ọwọ́ ọlọ́run bẹ́ẹ̀ ọlọ́run májàmú yóò dúró tì yín yóò tì yín lẹ́yìn ní ìjọ mẹ́jọ àti ìgbà tí a ò ní dẹni tanù ẹ lè pè mí sórí tẹlifóònù nọ́mbà mi 07057842311 bóyá fún ẹ̀bẹ̀ àdúrà tàbí fún kánsẹ́lì lórúkọ jésù a ò ní dẹni tanù ní ìjọ mẹ́jọ àti èmi àti ẹ̀yin a ó tún pàdé ó dàbọ̀.